kìí ṣe gbogbo ẹni tó ṣàṣeyọrí jọ mí lọ́lẹ́tọ̀ọ́ sí ẹlòmíì by accident ni ó sì ṣàṣeyọrí kìí ṣe gbogbo ẹni tó ṣàṣeyọrí lọ́lẹ́tọ̀ọ́ ṣàṣeyọrí jọ mí. wàlá kúlù máa yà lẹ́nu wàlá kúlù máa yà sẹ́yìn kúrò yàrá ìlú. ẹlòmíì sì ẹ̀tọ́ sí ó ṣe déédéé kò sí rí eléyìí ó ṣe wàhálà ó sì gbìyànjú àwọn ọ̀rẹ́ ọba wàhálà ẹlòmíì ó sì ní tòga kan lọ́wọ́ òun ní lọ́wọ́. ànàjà wo yẹ́wúdà ọ̀pọ̀ ní ìlànà ẹ̀ ti kúrò. wọ́n wá ní káfíń ní sọ́sẹ̀sì àṣeyọrí ìyẹ̀wò náà mú kàn ní ìyá ló máa bẹ̀rẹ̀ díẹ̀ ni. ó máa ẹ̀ kì fún mi. tí ọba ti rẹ̀ ọ́ tí abẹ́ ní focus àsìkò tá a wà yàgò tí ó sì mú yàn lùsì focus ní tẹ́lẹ̀ ọba pé anything tí ọba mọ lùsì focus face ìlítọ̀ lọ mọ́gbàláyé tí ọba ti rẹ̀ ọ́ to stand this already high. ìlọsílẹ̀ ìlú àti ìdè. gbogbo tí tìyàn kò lọ́nà tí ilé yàn wọlé tí rọ́ọ̀nìyàn padà ní ọmọ àbọ̀ àbáwọ̀ lọ́sọ̀ pé mo níbi eré. tó o bá ti fèsì ẹ̀ tó o bá ti lọ yọ bẹ̀rẹ̀ díẹ̀ máwo tàwọn tó pọ̀ lónìí nì ìjọ títí wọn náà bẹ̀rẹ̀ díẹ̀ lọ́bẹ̀rẹ̀ kó tó di tọ́pọ̀ tó o bá ń wo bí wọ́n ṣe pọ̀ tó nì yóò wá kó rẹ̀wẹ̀ sí gbọ́ pé ìjọ ní ìtò ṣe é débi. bàbá tó bí mi mọ̀lá ń zẹ̀ Umar Faruk nínú ẹ̀kọ́ téèyàn gbà tó máa ń gbà lọ́dọ̀ òbí tí wọ́n gbà lọ́dọ̀ wọn nìyẹn oṣù ń jọ́nà wọ́n á jí mi ọwọ́ kékeré ìdè sílé wọ́n á dìde. bàbá ní lẹ́kọ̀ọ́ ẹyọ kan lọ́lọ́run tì lẹ́kùn náà ní ìjà ànábì ọlọ́run ẹnìkan ò lè jẹ́ ànábì mọ́. àmọ́ tí a bá níyànjú kò sí tó lè dà ẹyọ kan tó tì ìjà ànábì mọ́sọ̀lẹ́ o ń bọ̀ fún wa gùn wá wọ́n gbọ́dọ̀ àjẹ́ ànábì wọn náà ìyẹn ti sẹ́ níbẹ̀ wọ̀ kàn ní pé ní ànábì ni. díẹ̀ báyìí ọgbọ̀n ọdún kan ọdún méjì ogún ọdún 27 kílọ náà nù. ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ díẹ̀ bá mi súnmọ́. àyà ti gbúrú. ọba di tó tóbi. èèyàn náà máa kú nígbò náà bẹ̀rẹ̀ náà. káàkiri abáwá àdúgbò náà. bí àṣeyọrí ṣe rí nù kì í tètè jọ abẹnumá zẹ́dẹ̀. abẹnumá zẹ́dẹ̀ tọ́lọ̀ ń bá náà wọn náà ó ṣàṣeyọrí wọn tó lọ gbogbo ẹgbẹ́ sẹ́lẹ̀ náà kó ṣàṣeyọrí o. La ilaha illallah. ọmọ tuntun sẹ́lẹ̀ rẹ̀ ni. àmọ́ ní tó lè máa sánú lè àná fún wa táàmù àwò lórí gbogbo nǹkan tó yẹ bá rẹ̀ jẹ́ láyé ọbẹ̀ jọ̀gá ni ọbẹ̀ jọlọ́lá ni ọbẹ̀ jáde yìí ni ọbẹ̀ jọmímà ni ọbẹ̀ jákè ni kò sí màsáàlì alákànlẹ̀ àlẹ́ Muhammad. kọ̀wá tí bá a ṣe yàrá mọ̀rírì ànábì tó kò sẹ́ni ó lè mọ̀rírì ànábì tọ́ba kọjá. lóòótọ́ jáde pé ọlọ́run ti gbé àwọn tó fa ànábì ṣe kò ń jẹ gbogbo àlùmọ́ ànábì là jẹ́ àmọ́ àkànní wọ́n bá lù. wọ́n sì ń rí i pé ọmọ abidá yìí ni ọmọ kùrẹ́sì ni Amina níyà rẹ̀ kíni Abdullahi ni bàbá rẹ̀ ń jẹ́ àbúntọ́líbì wọ́n mọ gbogbo ẹ̀ náà ṣe máa ta wa ká máa lọ́mọ ilé lábájá ẹni ìlọ́kù rẹ̀ ẹni yìí ni kíní ká wọ́n jà nẹ́bí mà ọlọ́run wá fẹ́wọ́ ṣòfò. ọwọ́ láàrin ẹ̀ẹ́rì bíi fọ́tò yìí bí èèyàn kódà ẹ̀ tún rí náà ẹ̀yin tẹ̀lé tẹ̀jú lọ lọ́jọ́ èrí ọlọ́ni ẹ wá. kò ní í gbàgbọ́ àyọ̀padà lórí ìṣòro ìbẹ̀wò náà dá mi tí mo fẹ́ lọ kọ́ òun wà ẹsẹ̀ òun ìṣó. àmàna ọlọ́ni mo pẹ̀lú bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní ọlọ́wọ́ ọba gbọ́. bọ́ọ̀bá lọ́bẹ̀ náà ọjà látẹ̀fà wá sí wa ọ̀tọ̀. Ọlọ́run mo pẹ̀lú bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní ọlọ́wọ́ ọba gbọ́. ẹjẹ ń tẹ̀lé yín bẹ́ẹ̀ ṣe ní west pẹ̀lú ànábì ọlọ́run ẹ bá ti wà pẹ̀lú ẹ má dé ìwù yẹn ọ̀gá ju tiẹ̀ lọ mọ́. wọ́n á lẹ́yìn àrùn láwùú mi nìkan ní kẹ́jà ìbáàdì kó ìgbàdé.
yẹn ń bá sọ ẹ má máa pariwo kẹ mọ́ wá jáde má nẹ́bí bẹ́ẹ̀ sì máa ń jáde mára yín má. àtàbàtọ̀ olùkọ́ àádọ́rùn àjẹsí bẹ́ẹ̀ iṣẹ́ yín ó bàjẹ́ ẹrù yóò dànù ẹ̀sìn ní ìfura pèsè yín ti dànù. ìkàlẹ́dí ilẹ̀ kúndú náà sí wọ́n tàwọn ìdàsúrà. ọ̀rọ̀ àti gbogbo àwọn tí wọ́n máa rí ohun wọn lẹ̀ lọ́dọ̀ ànábì tí wọ́n máa fọ́lọ́ ànábì wọ́n máa jí ní máa ànábì wọ́n máa bá ànábì ṣe tó dábàá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ohun ọ̀wá ní jẹ́ ohun òní lókè tá ànábì kan pé kí ló fún wí. ọdún rẹ̀ òun lè ní rẹ̀sìpẹ́ǹtì rẹ̀ ọ̀rọ̀ kó ló bá àwọn tí wọ́n lẹ̀ ohun wọn lẹ̀ lọ́dọ̀ ànábì Muhammad. ọ̀la ìkàlẹ́dí náà àti parí ẹ̀mí aṣọ pírẹ́sà àti rẹ aṣàdánwò ṣe ìbẹ̀rù ọlọ́run láti rẹ gbogbo ẹ̀mí wọn tó bá nílẹ̀ mọ̀ nígbà nìkan bẹ̀rù ọlọ́run bá lọ́ba ìbẹ̀rù ọlọ́run lọ́jà wọ́n lè rẹra wọn lẹ́fà ní pé wọ́n gbọ́ ọ̀gá títí ẹ̀ lọ. làwọn ọmọ kìbíra tó wá àti òní àdí. ọlọ́run ti bá rẹ̀ fún bẹ̀rù ànábì láwọn ọmọ kìbíra tó. ayé rẹ̀ àti owó yàtọ̀ tó fi ń bẹ fún wa. ìgbàlódé ìdàlúdẹ́kù látàrí wá ọ̀yọ́ àwọn tí wọ́n máa ń gbà lẹ́bí wọ́n máa pè é lẹ́yìn inú ilé ó lè jẹ́ inú ilé ó lè jẹ́ ìjànà ọlọ́pàá ọ̀gá máa fi ọmọ àdàkùn máa dé wípé Muhammad. àkìlọ́ ọ̀hún yóò kìlú. ọlọ́pàá wo inú pé àtàrò ìlànà ìlú ọlọ́run ò ní làákà ìṣe ẹni tẹ́ pè sá. wàá ná káyọ̀ lọ jáde fún wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti bá lóore fún wa. Ọlọ́run tèmi wọn tó wá gbogbo tọ́lọ̀ bá ti fi tèmi àwọn sàájà ànábì nígbà tó bẹ ìwọ yóò kúrò ní sí o. Ìwọ ànábì ò kúrò ní sí o. Ó kú kò kú ìwọ tá a fún wa gbọ́dọ̀ máa fún lọ ní. Sallallahu alaihi wasallam agbọ́dọ̀ máa fún ànábì ní ìwọ ẹ̀kọ́ ní. Agbọ́dọ̀ máa fádùn ànábì lọ ní. Agbọ́dọ̀ máa pàtàkì ànábì lọ ní. Torí ẹni tí ọba ti fádùn ànábì tí ọba ti pàtàkì ànábì kódà bó bí irun kò ní. Bọ́dà rẹ̀ kò ní. Kò sí tó lè ṣe nẹ́ẹ̀sì wa yìí. Ibé ọ̀nà tó èsì tó lè ṣe Umaru wọn lọ́lọ́ bá ní Muhammad sallallahu alaihi wasallam. Umaru ló ń fẹ́ràn ànábì. Èyí tó rà lẹ́jọ́. Ìbúkà ti bá rí ìgbòho ṣe é ní ìlànà sí. Gbogbo tọ́lọ̀ ń dá lọ, àmọ́ wọ̀ ò lè sọ pé òun fẹ́ràn rẹ̀ ìdúrà àwọn lọ́gbà tó wọ̀ fún. Ọkọ̀ làlá. Bí Umaru ló lọ́ bá ànábì là. Ìyàwó náà. Làlá músíkà. Ọ̀gá mi títú jára rẹ̀ gẹ́ lọ ní. Ọkọ̀ làlá. Umaru nígbà tó ti wá bí báyìí. Òye fúnra ìgbà àríkún lè ṣe ìrìn àtàlẹ́kù sí. Wọ́n ní mo fi sára yà lẹ́bi gbogbo tọ́lọ̀ dá lọ títí kẹ̀lí mi ga ìwọ̀là kọ́kọ́. Ọkọ̀ láyọ̀ sùn lórí àlẹ́sọ àìmọ́lúkà. Arábìnrin tó ẹni bẹ́ẹ̀. Sọ á. Ìmọ̀lúkà. Ìmọ̀lúkà tó ní òun ṣẹ̀ṣẹ̀ balance. Wọ́n sọ àìsí lámúkà. Ìmọ̀lúkà pé náà ṣe gánàṣẹ̀ dúró ni. Wọ́n sọ àìyẹ̀dì pọ́ọ̀lùkà. Àkídà rẹ̀ gánàṣẹ̀ balance ni. Ó yẹ pé tó ọba ti fádà nẹ́bí kan fẹ́ràn nẹ́bí. Bí ìgbà kọjá sí wípé ọ̀ọ́kàn ṣẹ̀ṣẹ̀ ọ̀ń ṣàlàyé ni. Ànábì ju gbogbo nǹkan lọ. Ànàbí yóò. Ọlọ́run ló wá jẹ́ ànábì sọ. Ọlọ́run sọ pé màyẹ́ ti kú. Àìlẹ̀ àwa ìlú àìlẹ̀ àwa ìlú máa. Pẹ̀lú fẹ́nu wá yìí máa dé ra yàtọ̀dọ̀ ọba ni. Ọ̀rọ̀ tó máa sọ alágbósùn rẹ̀ sínú Al-Qur'an. Sọ́sẹ̀ méjì ọ̀rọ̀ ayàwá jẹ́ gbé yìí pé. Ànàbí yóò. Ọlọ́run ní ànábì ya. Àwọn ẹ̀rọ mi ní ìrìnà àkúrí ìwé àfihàn. Ọ̀pá yóò jẹ́ ìmùmí lọ jẹ̀mí ara yín ga lọ, ànábì fádùn yìí lọ, òun là kọ́kọ́. Àwọn ọlọ́wọ́ láwọn ìyàwó rẹ̀ mú àwọn ìyàwó rẹ̀ mú. Ó máa tó ìyá yín ni wọ́n. Bá Nàbí Muhammad sallallahu alaihi wasallam bó ṣe fádùn tó mi. Ẹni bá ti wá ma pàtàkì ànábì. Tọ́ba máa bá ànábì ṣe tó. Ẹni mi tó bá jọ́ bìlà àdìkẹ́ àmà.
special àga rẹ̀ wà o. Tọ́mútọ́ bá ti sọ pé tó mú atọ́ ní yaba sàṣàlátù kan fún torí pa àmọ́ yìí rẹ̀ mẹ́wàá ni wọ́n dà padà tó bá ti mẹ́wàá 100 ni wọ́n dà padà 1000 wọ́n dà padà tó. Èjìká yìí méjèèjì báyìí ẹ̀jọ̀ dì fún wa lè jẹ́nà ni. So ó fi àpé mímọ ìyẹn lọ́nà sàṣàlátù èyí tó kílẹ̀ àpé àga rẹ̀ wó gbọ́dọ̀ ìta Anas ọmọ Málíkì yẹn òun lọ bá support fún jà fún yípe tó bá ti máa yírí ànábì àga rẹ̀ lálìkì àmà gedegbe ní ọ̀dà gbó. Anas ọmọ Málíkì wọn ní bèrè ọjọ́ gbé àlìkì àmà wípé kò lè dé àná mọ́tàṣà wọ́n sì bí ẹ máa bèrè àlìkì àmà lọ́dọ̀ ànábì ojú rẹ̀ máa ń pọ́n ni. Sọ́wọ́n ànábì mọ̀ pé ọjọ́ gbé àjámánà ló béèrè báyìí ẹrù wo ló gbé kalẹ̀ tó bẹ̀ tó tí ayé bá ń ṣe gbádùgbàdù àlìkíyàmá kọjá bẹ́ẹ̀ o. La ilaha illallah. bí sẹ́ wọ́n béèrè ànábì ọ̀dáhùn tọ́sà wà rẹ̀ wá bọ̀ ànábì ní kéléṣe pa rẹ̀ fọjọ́ tó béèrè. Máa ìtàlá kọ́lá. tó anábì wá fún lẹ́sì yìí pé. Máa darí túlà ní kẹsí ìsọ̀lá ṣe é. kéde pé òun ni òun fọpá kò ní gbà nítorí wọn mọ̀ bọ́ yóò ṣe bó ṣe fẹ́ kó òun ṣe olùkọ́dá òun lójú àmọ́. wàlá kí n múrí túlà túlà ọ̀sán tẹ́lẹ̀ ẹ̀rù tọ́dá òun lójú. mo fẹ́ràn ọlọ́run wọn anáṣọ máàkì ni mo fẹ́ràn ọlọ́run. wọ́n sì fẹ́ràn àwọn òjíṣẹ́ rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ rasúlù. ànábì máa wá gbé síta ànábì fún un. ìdá àtàwọn àbáyé àbáwúta. ànábì Mùsá tọ́ba ti wá rí bá nǹkan fẹ́ràn ọlọ́run ti fẹ́ràn ní àwọn méjèèjì tó lọ fẹ́ràn bí wọ́n bá wà lọ́wọ́ ibi ọlọ́run bá wà lànàbí ọwọ́ ibi àwọn méjì bá wà lánàṣọ ọmọ Málíkì ọwọ́ iṣẹ́ òdẹ̀dá fẹ́ ṣe dé màkàmà yẹn lẹ́yìn sí ànábì Muhammad àti kéèyàn ọmọ pàtàkì ànábì Muhammad pàtàkì ànábì rírí ànábì kéèyàn ọmọ rírí ànábì ó ju gbogbo kálọ ẹ bá wà jẹ ẹrù yín ẹ má jẹ sọlá tó ọmọ ń bẹ o bẹ́ẹ̀ tí wọ́n jọ láti jọ mẹ́jọ yìí èyí ẹ bá lágbára ń bẹ kódà bọ̀ bá lágbára bí aláàmọ̀sí aláàmọ̀hàmad wọ́sẹ̀ ní ọgọ́rùn-ún kan lójúmọ́ jẹ́ wọ́n bá nínú ẹrù rẹ bọ̀ lágbára ju kò sí ẹni ní pé àsàlátù kan tó ọmọ wáká aláàmọ̀sí ní aláàmọ̀hàmad ó ti kọjá. Wọ́n àbọ̀ màkàtà bàbá ní sallallahu alaihi wasallam àsàlátù ni assalamu alayka ya nabi wa rahmatullahi wa barakatuh àsàlátù ni sọ̀rọ̀tù Ibrahima àsàlátù ni tùjínà àsàlátù ni lílbàtì àsàlátù ni májì àsàlátù ìkàwéjì májì ọwọ́n ní ẹrù rẹ̀. àwọn ìlú náà ní ìdájọ́ fún ìyàrá ìyá. májì àsàlátù ọwọ́n ní ẹrù rẹ̀. má jẹ́ sìgì fáàrù wọn ẹrù rẹ bá ànábì ṣe tó kò fi sìgì fáàrù lẹ́ẹ̀kẹ́ kú lójúmọ́ kò lè má sọ 100. ẹ̀kẹta má jẹ́ kọ́ pé wọ́n ẹrù rẹ o bó ṣe ń wo pé kèsè kè kan pẹ́ lọ́dọ̀ rẹ orí ààrẹ bí ẹni kéèké kan pẹ́ kí ni màá dúpẹ́ sí nìsín adúlù tó ṣe fún lára kí ni mo lè sọ pé mo ṣàjọ́nú ayé mímí tòmí lò kẹ̀ tóbi lọ́dọ̀ wú gan ọjọ́ ìbísí ọpẹ́. alhamdulillah mọ̀jọ̀ wọn ẹrù rẹ asẹ̀fúrúlá mọ̀jọ̀ wọn ẹrù rẹ àsàlátù mọ̀jọ̀ wọn ẹrù rẹ nítorí jọ́ kàn pọ́njú a lè tú gbogbo ẹrù rẹ wò wúmúratọ̀ pààrà mọ́kàtọ̀ ọlọ àìró tó kí ààrẹ tó ọba o lè ti dáàdì wọn káyọ̀ òfà ní tí wọ́n wà ní sàǹdẹ̀sẹ̀ tí ò ní kù kankan máa ń rìn sáà yóò rí tó wọ́n wà bá fẹ́ bẹ àsàlátù yìí ti gìfáàrù yìí ìsì dúpẹ́ fún agbóhùn gbà èyí náà tó gbé kọjá kọ́nà wọlé àlẹ́bí wa níwájú ọlọ́run májà ṣe lásán o májà ṣe lásán o ọlọ́run dàkú májà ṣe lásán o kó síjú
àánú rẹ̀ wò wá. wọ́n wọlé àtànẹ́bì lọ́dọ̀ rẹ̀. wọ́n ní ẹ̀ṣẹ̀ wa jì wá. wọ́n yọ́nú sí wa. wọ́n gbàgbọ́ wa. wọ́n fún amúgbẹ̀mí àtàláfíà ara. wọ́n bá a fi Nàìjíríà lára balẹ̀. bá a fi Nàìjíríà lára balẹ̀. bá a fi Nàìjíríà lára balẹ̀. ọlá títóbi Ọlọ́run ọlá tànẹ́bì àwọn tí ń darí wa Ọlọ́run dẹ́kun gáìdì wa Ọlọ́run dẹ́kun wa Muhammad ìkàlẹ̀ yìí Ọlọ́run dákun mẹ́jọ dàrú. Ìwọ lọ ṣáájọ o. Àánú rẹ ló fi ṣáájọ o. Má ṣe nínú ìjòkó tó ti wà rí. Má ṣe ní ìjòkó tó ti wà rí. Ogún ọdún sẹ́yìn ní ìsìn àwọn àṣàlátù kan ti fẹ́ àwọn ó gbé ẹ pálọ̀ wọ́n má dàpọ̀. Àwọn àìmáyé àṣàlátù. Ó ti parẹ́. Ọlọ́run ni ó kú. Ọba tó ṣẹ́ lé yìí kú dìbò yìí. Kọ́ bá a fi sínú tí ọmọ ṣẹ́kù lọ gbé. Kọ́ máa ṣe Ọlọ́run. Kúkọ́ Ọlọ́run. Bá a pẹ̀lú àfa wa ní. Àti gbogbo ẹ̀yin jàmá. Bẹ́ẹ̀ látọ̀dọ̀ Nàdìbù Sọ́ọ̀lì. Ájì wa Jẹ̀lílì. Gbogbo yín pátápátá àtàwọn gbogbo yín tọ́lọ̀ fi yín pán ìsìlámù lé wọ́n tún fi yín ká ìsìlámù lábùkù máa wọ́n àwọn ìyá dáadáa tọ́lọ̀ fi yín pẹ́sì lé ẹ̀fẹ́ràn ànábì ẹ̀fẹ́ràn Ọlọ́run gbogbo yín tẹ́ mú wá fọlọ́run fún ànábì Ọlọ́run má jọ tán lọ́wọ́ yín wá àníyàn. Àmín. بسم الله الرحمن الرحيم يا رب يا الله يا ولي الله يا عالم يا حي آمين. يا رب يا ذا الجلال والإكرام اللهم اجعلنا من الأولياء الذين تعرف عليه ولا يسألون خلقتنا مجانا ورسلتنا مجانا سيادة رفيق إثبات على ربنا وقدر ولا تموت مغفرة بل الموت جالس على صلاة النجاة بصاب يا سكر يا نساء يا رب الله المفروض بالأبد إلى الفتن وغيره وخير مواسطة اللهم إنا أحقا اللهم إني ولا إله إلا أنت وغير ملائكة المات بالله وسلم وإن لنا حسبك الله ومن تبعك إلى المؤمنين ولا حول ولا قوة إلا بالله العلي الجليل. Ní àbá ti dáadáa. Àmọ́ sọ ni Ìjókòó ní ó ti bọ́ lọ́jọ́ táàbù mi. Ó ní bàbá ẹ̀ wá ní o. Wọ́n yà kéèkì tíkẹ́ẹ̀tì òun. Yóò ṣe tíkẹ́ẹ̀tì 1 million lọ́nà. Nítorí pé wọ́n ṣe Èyí ló wọ́n ti wá fún Musẹ̀. Ọ̀fẹ́ máa ná ẹ̀rù tí náà ní. Ọlọ́run wá jẹ́ tí ó máa rí kọ́pọ̀ ju tí ó máa ná lọ. Ọlọ́run jẹ́ kí tí ó máa yóò máa pọ̀ ju tí ó máa ná lọ. Wá fún ní gbogbo ẹ̀mí àtàláfíà. Ọlọ́run gbogbo tí kọsẹ̀ báyà lọ́nà. Kódà wọ́n wà mọ̀kádà rẹ̀. Téèyàn fi ń dẹ ẹlẹ́mi kúkúrú. Téèyàn kú lórí. Àwọn ó sóògùn owó ní. Ọlọ́mọdé ọba ọ. Gbogbo ẹ̀mí àtàláfíà ara ló nara tán. Kò sí nǹkan. Làkàríyá kò kan. Ìdájú kan. Àwọn oṣù méjèèjì. Kúrò àwọn oṣù méjèèjì. Ọlọ́mọdé àti bẹ́ẹ̀ máa tẹ̀ kọ̀ọ̀kan. Àwọn ọmọdé àti bẹ́ẹ̀ fún àtẹnukọ̀ọ̀kan wa náà.